kú dídí àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Onírọ̀ kan ló máa ń sọ wípé ẹlẹ́rìí òun wà ní òkèrèdè àbí ibi tó jìnnà. Mo fẹ́ mẹ́nu bà àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́. ìbọn sí wòlíì. mo kú. agbádá kábíyèsí kìlá ẹgbẹ oúnjẹ yẹn jẹ ẹyin ní ìbẹ̀yìn. oúnjẹ kábíyèsí jẹ. bẹ́ẹ̀ ni òun. mo kí gbogbo àwọn ọmọ kóòtù òjò mo ṣe ẹlàbọrún mo ṣe ẹlàbọyè mo ṣe gbàtọ fún gbogbo wa ikú tó pọ̀ Ọbaládé báńdíìtì tó wọlé gbé Ọbaládé lọ ẹjọ́ kí ni hope aráàlú kí ni hope aráàlú nígbà tí mo sọ fún wa wípé kò sí ìjà fojò ìjà forí ara ẹnìkan ló kù àwọn èèyàn rò bí mi ò mọ nǹkan tí mò ń sọ ṣe rí i pé nígbà tí àwọn ènìyàn dìde ń sìn tí wọ́n lọ bá gọ́vnà dìde síta pé àwọn máa wọgbó lọ fúnra àwọn mo sọ mo ní kò sẹ́ni tó máa jà fún yín ẹ̀yin lẹ máa dìde tẹ́ máa jà fúnra yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ń béèrè pé kí làwọn alálẹ̀ ń wò tó ń gbé Ọbaládé ẹjọ́ kí ni àwọn ènìyàn ń wò nígbà táwọn Ọbaládé lọ ń kúnlẹ̀ fún pásítọ̀ kí ni àwọn ènìyàn ń wò nígbà tí àwọn Ọbaládé lọ forí balẹ̀ níwájú ànlá àṣẹ tí wọ́n fún wọn wọ́n ti sọnù ààbò tó wà lórí wọn ó dàbí ẹni tí wọ́n fún ní ààbò tó sọ pé wọn ò fa ààbò tó mú umbrella ìdáàbòbò yẹn tó ka kú òun lọ́rọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní ilẹ̀ kóòtù òjìrè tó bá fẹ́ gorí àpèrè wọ́n á lo ìlànà ṣẹ̀ṣẹ̀ fi gorí àpèrè tó bá dórí àpèrè tán àpèrè yẹn gangan òun ni wọ́n máa sọ̀rọ̀ òdì sí àwọn tó ní àpèrè yẹn náà máa ṣépè fún èmi ò yọ àwọn ọba tí wọ́n jí gbé o bọ̀tọ̀ ẹ̀yin ọmọ kóòtù òjìrè gangan ni mo wá bá wí ikú tó ń pa ọba nítorí wípé wọ́n gbé adé orí wọn wọ́n gbé sílẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ gbé láwàní wọ̀ ọ̀pọ̀lọpọ̀ mú skáàfù wọn so mọ́rùn bíi tàwọn oní kírísítẹ́nì so kí lẹ wá expect ẹnìkan ló pè mí ó ní pásítọ̀ kan ní Kogi àwọn báńdíìtì wọ́n wọnú church ẹ̀ lọ wọ́n ní bó ṣe fẹ́ gbé pásítọ̀ báyìí pásítọ̀ disappear mọ́ wọn lọ́wọ́ ọmọ ọgbọ́n ẹjọ́ ṣé Jésù ló gbé disappear ni tá a bá ń sọ fún yín pé kẹyẹ tanra yín jẹ lórí ikú tó ń pa ọba yìí àwọn ọmọ kóòtù òjìrè àti dákẹ́ jù àti tutù jọ ju yayare àti ní sùúrù jù ìgbà tí wọ́n máa sọ wọ́n ní ọba 11 làwọn báńdíìtì náà ti ṣe kí ni ọ̀nà ti pa ní ilẹ̀ kóòtù òjìrè tá a bá ní kàkà ní 2 3 4 náà ó fẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tí ó bá jù bẹ́ẹ̀ lọ ọba tí wọ́n jí gbé tó wà lákàtà wọn wọ́n tún gba ransom wọ́n tún pa ọba yẹn wọ́n tún ti lọ gbé ọba mi l'Ondo State nsìn ẹjọ́ ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀ tutù gbogbo ẹ̀yin ọ̀dọ́ yìí tó bá yẹ máa náà ń ṣe kí lorúkọ ẹ̀ kan ẹ̀yin ẹyẹ kan ẹ̀yin ayé kan ẹ wá dojú kọra yín ẹ̀yin aláìperí ẹ̀yin aláìníròònú ọ̀tá kan ṣọlẹ̀ ní àwọn tó wọlé wá ń gbé yín pa àwọn tó wọlé wá ń gbé àwọn ọba yín pa ni nígbà táwọn ọba ti sọ àṣẹ nù tí wọ́n ti sọ agbára ilẹ̀ kóòtù òjìrè tí wọ́n ti sọ dànù tí wọ́n mú àwọn bàbá wọn tí wọ́n kọ àwọn bàbá wọn sílẹ̀ àwọn bàbá ní bàbá náà fi ń ṣe bàbá báwo náà ṣe ní jí wọn gbé báwo ni wọn ò ṣe ní máa pa wọ́n nípakúpa àwọn ni wọ́n kọ àwọn bàbá ńlá wọn sílẹ̀ àwọn náà sọ àwọn bàbá ńlá wọn àwọn ni wọ́n gbé bàbá ní bàbá tó fi ṣe bàbá ẹ lọ níjọ́sí ẹ lọ ń kọrin ẹ lọ kúnlẹ̀ níwájú èèyàn odindi Ọbaládé ẹ wá ní wọn ò ní gbé wọn ò ní pa wọn ẹ̀yin èèyàn mi ẹ̀kọ́ tarí kọ́ńbẹ̀ òun ní pé kí gbogbo wa padà sílé bí ọmọ kóòtù òjìrè ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ẹ̀ òun ni wípé a ò wá láti wá fẹ́ nìkankan ṣe yẹ̀yẹ́ a ò wá láti wá fẹ́ because tó bá dùn mẹ́mi nínú ni mo máa jókòó sínú yàrá mi mo máa ó tẹ̀ mi ò mọ wáìnì mu mi ò dẹ̀ mú ẹni júùsì màá máa mú agbó mi tí mo mọ̀ ọ́ mu ní
àmọ́ ó ń ta àwa gan fúnra wa lára, inú wa ò dùn sí. Àwọn ọmọ ọlọ́mọ ló wà ńbẹ̀ yẹn for over 30 days. Tó bá jẹ́ pé ẹ ti dìde ọjọ́ kìíní ọjọ́ kejì ọ̀sẹ̀ kan, gbogbo àwọn ọ̀dọ́ ìlú dìde, wọ́n fọ́n sínú igbó ni. Tá à ń sọ ìkọlà máa sọ. Tó bá jẹ́ pé wọ́n ti dìde, wọ́n ti dáná sun gbogbo ilé emir, gbogbo ilé sẹ́ríkì, tá à ń sọ ìkọlà máa sọ. Yorùbá kì í ṣe jọ̀gbọ̀n, Yorùbá máa ń fi diplomacy ṣe. Wọ́n wọlé wọ́n gbé yín pa, wọ́n wọlé wọ́n gbé ọba pa, àwọn sẹ́ríkì wọ́n tún sọ fún wọn yín pé bo lẹ fẹ́ gbà. Gumi ti wá confirm pé òun ni leader wọn. Government is killing them. The money they are collecting, they don't have a way to spend that money. Torí ẹ̀ lẹ ṣe ń kó wọn padà sáàrin ìlú. Torí ẹ̀ náà ṣe ń dá wọn padà sáàrin ìlú. Wọn ò dẹ̀ wá ní dúró ní ọ̀dọ̀ wọn lọ́hùn o. Hashtag Fulani must go ló yẹ kí wọ́n máa ṣe. No more bandits ni. Òun ló yẹ kó hashtag nísìn lọ́wọ́lọ́wọ́ báyìí. Because wọ́n tún ti wọnú ìlú bòmíì. Tọ̀yọ́ lẹ̀ ń pariwo pé àwọn ọmọ tó jí kó. Wọ́n tún ti ń pààyàn lọ ní Ìgbòho. Gbogbo reserve ọ̀nà Ìgbòho yẹn, wọ́n náà tún ti débẹ̀. Meanwhile, má jẹ́ àgbàgbé voice note tó jáde tí màá kan sọ pé wọ́n ti ń bọ̀ láti Niger. Wọ́n ṣẹ̀tún kó wọn wọlé freshly. Etí àwọn ìjọba Èkó kúkú di. Àmọ́ election tó wà wájú wọn, òun ló ń ká wọn lára. Kẹ́ lè mọ̀ wípé ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú, ẹ̀mí èèyàn ò jẹ́ kankan sí wọn. Àwọn ọlọ́dẹ tí wọ́n tún dìde tó lo nǹkan àwọn baba ńlá wa láti fi lọ ṣe kí ni o, láti lọ kojú wọn, ẹ tún arrest wọn. Kí lẹ arrest àwọn ọlọ́dẹ fún? Ṣé wọ́n gbàbọ̀dé ni? Because èmi ò kí ń tètè judge. But iṣẹ́ ìlú ni wọ́n lọ ṣe. At least, in fact, ilẹ̀ kóòtù òjìrè. Sometimes mo redefine. Sometimes I try to study it. I try to mi ò redefine. Because the more tẹ́ bá ṣe ń wò pé okay bó ṣe yẹ kó lọ lélẹ̀ kò ní lọ bẹ́ẹ̀. Ẹ bá wa béèrè lọ́wọ́ Ṣèyí Mákindé pé táwọn ará bí ń béèrè fún ṣẹ̀ríà tán ní kán fi sínú constitution state. Ṣóhun náà dúró dè ní tí wọ́n fi tí bá wa gbà wọn ọmọ padà, wọ́n fẹ́ ká gbàgbé àwọn ọmọ yẹn. So tó bá ti wá implement ṣẹ̀ríà tán, wọ́n á ṣe wá fáwọn mọ́lẹ̀. Àwọn aráàlú ò ní mọ̀ pé wọ́n ti implement ẹ̀. Bí Babangida ṣe implement Nigeria as an Islamic state. Ṣé yẹn lẹ́yìn náà tún fẹ́ ṣe? Ikú tó ń pa ọba kò sẹ́ni tí ò lè pa. Torí ẹ̀ mo ṣe máa ń sọ fáwọn èèyàn wa pé ẹ dáàbò bo ara yín. Ẹ dáàbò bo ara yín. Àsìkò tí ẹ̀sìn àjòjì tó máa kúrò ní ilẹ̀ kóòtù òjìrè lélẹ̀. Àsìkò tí ẹ̀sìn àjòjì rí bí ẹ̀sìn àwọn ẹ̀sìn náà ṣe ṣẹ̀sìn. Ẹ̀sìn Awórò. Ẹ jẹ́wọ́ fún gbogbo èèyàn wípé ìṣẹ̀ṣe lọ́nà àbáyọ. Ẹ wo pásítọ̀ tó disappear nínú chọ́ọ̀chì. Ẹ wo iye ọdún tó ti fi káwọn ènìyàn lẹ́rú. Ẹ wo iye ọdún tó ti fi tàn àwọn ènìyàn ẹ jẹ. Ẹ wo ọdún tó ti sọ fáwọn ènìyàn pé kán lọ máa gba àwẹ̀ kí ọ̀sà máa pa wọ́n. Ẹ wo ọdún tó ti sọ fáwọn ènìyàn ẹ wípé Jésù nìkan lọ́nà àbáyọ. Ẹ wo àwọn ènìyàn tí wọ́n ti kú. Ẹ̀yin ọba tó kù, kí ni ẹ̀kọ́ tó jẹ́ fún yín? Àsìkò àti máa pe àwọn olórí kìíní kó máa rúbọ kó máa ṣètùtù ìlú. Ààbò ìlú ọwọ́ yín ló wà. Ẹ̀yin ọ̀dọ́ ìlú, àsìkò àti dìde lélẹ̀ kẹ́ lọ máa béèrè question. Gbogbo ayé ń pariwo Tinubu. Yes, we will call Tinubu is the president. We will call the governor. Gbogbo ẹ̀yin commissioner ńkọ́? Gbogbo ẹ̀yin rep ńkọ́? Gbogbo ẹ̀yin senator náà ńkọ́? Ilẹ̀ kóòtù òjìrè ó ń ṣàn fún ẹ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. That is the son. That is the son who happens to be the driver of Baba. Ìjọba olóyè ṣẹlẹ̀ gan. So a lọ pati ní lálẹ́ àná. Lánàá pati ní bolẹ̀ lọ sí pati yẹn. Ìgbóròkò ok. Ìgbóròkò ṣọ́ọ̀ṣì ok. So aṣọ wa ń bọ̀ ní.
bàṣẹ wa ń bò lára tí wàá dé ìtọ̀dà so àkíní sáré mo fi ń slow bẹ́ẹ̀ wọ́n ní ìjà kan tẹ́ pé ó ti bá wọn jà tẹ́lẹ̀ wọn kò já ẹni jókòó ìyàwó àti ìfún ní ìtọ̀dà. ok. so òun ló wá jà nínú wa ló wá kí mi kò kí wa tẹ́lẹ̀ ó bá wa jà bí ó kọ́ fámìlì rà bí wọn láti sátọ̀dé. ok. so mo ṣe wá kí wa èmi náà wá dá lóhùn wá dúró ń wo báyà bá wà ní mọ́tò àbá wa jọ́wọ́ sí so àwa lọ bàṣẹ wa dé lọ́wọ́ àjẹjẹ kó wá dé síwájú ta lóye ṣe díẹ̀ bẹ́ẹ̀ làjà ṣe ń gbọ́ pé ajá ń gbó táyé bó wọn ṣe gba ibà jáde ni wọn á fi kàn bójú ibà so wọn fún wọn fi ìkan náà ti kéré lára wọn òun ní tóbi lára wọn so mo bí gbogbo ẹbọlẹ yẹ tá èmi ìwà dúró díẹ̀ mo ṣe ń sáré dé yẹn wọn kò mọ bí wọn ṣe pé mo dún ẹ wọn kò nàgbọn direct pa èmi wá fi sá lọ síta mo sáré síta àdìmọ lọ sá nínú yàrá ní bàbá mo sá nínú yàrá wọn múlẹ̀kùn yẹn òun wá fẹsẹ̀ ń gbálẹ̀kùn yẹn gbà bó ṣe fẹsẹ̀ gbà yẹn ẹlẹ́kẹta wọn ó fẹ́ padà wá jò ní wọn kó má fẹsẹ̀ gbà èmi wá sá padà wá pé kí ló ṣẹlẹ̀ pé kí lẹ fẹ́ ṣówó lẹ fẹ́ ní nǹkan fẹ́ ìṣòro wọn kàn nàgbọn gbà àwọn ìnàmọ sí mi mo ṣe fòdà rẹ nìyẹn so ebe mi ṣe fòdà rẹ mo wá lọ bá àwọn security ọ̀rẹ́ tí mo fi ń dùn mọ́ ilé mi so èmi wá lọ bá àwọn security tó wà ní ìlú pé ìkan bá lè ṣẹlẹ̀ wọn kẹ́ ìwòlè kó máa wá wọn so wọn míì àìwò ń bà wọn míì wọn ní. ìyẹn àwọn local security tó wà ní òde yambi. ìyá wọn wá lè jáde iye kó tó máa yìnbọn wọn tó máa yìnbọn ṣùgbọ́n sókè gan wọn rí ìbọn gbé sókè èyí tí wọn fi gbé ẹ̀bá lọ àdèmọ́lẹ̀ ṣe ń gbé lọ ìyá wọn kékeré ló wá pàṣẹ wọn pé kò síbi tí wọ́n gbé lọ. ìyàwó kékeré ìyá ọwọ́ ìyàwó wọn kékeré ni. wọ́n wá fi àdá gé ọwọ́ ẹ̀. yé. ìbọn náà fi ṣètò ọwọ́ wọn so aláàánú ni làwọn ayọ̀ ṣòwò lẹ́sẹ̀ mi sì báyìí. ọlọ́run o what a woman iṣẹ́ ni wọ́n rí bọ́ọ̀lù gbé bàbá lọ pé òun ò ní gbà bàbá o. àwọn mẹ́ta ló wá sí ìgbà yìí bàbá àwọn mẹ́ta wà lẹ́yìn ìbẹ̀rẹ̀ náà. so gbà tẹ́ mi sá lọ mo ti lọ pàdé wọn mẹ́ta lọ́hùn nínú ó wà di mẹ́sàn-án báyẹn. You will see what is going on here. Women are perpetual revolution. And it is that element in the whole world which continually destroy and recreate. Women can make your life, women can develop your life. You will see what they have just told us. They said in the course of taking Baba away, they said the last wife said, no, you cannot take him away. Onyi bansu boli. Bokuno. Onere yi. Ojú ban. Look at it o. Uli ọmọ di wa o. Múra. Aya wọn bá yín ban saya. Owe be. Múra. Onyi bansu boli. Moku. Agbádá kábíyèsí fìlà ẹgbẹ oúnjẹ yẹn jẹ ẹyin rí ibẹ̀ yìí. Oúnjẹ kábíyèsí jẹ. Bẹ́ẹ̀ni òun. Ẹ ọbìnrin jẹ. Kẹrí yẹn. ẹwẹ jẹwọ ilé yẹn. Ṣé ti láre? Ṣé àwọn yìí bá sí i? Ọdún yìí bá sí láti jẹ. Àwọn kan jẹ máa dúdú. Àwọn oúnjẹ oúnjẹ náà. Àwọn tí ó jẹ máa ń jẹ ẹ̀bọ̀ bẹ́ẹ̀ gan wọ́n ti jòkó wọn jẹ rẹ̀. Ìfúyà ọkọ̀ wọn lè jẹ wọn jẹ rẹ̀. Àwọn òmùgẹ̀rẹ̀ oúnjẹ náà wọ́n jẹ. Àwọn ọ̀dà wọn kó fóònù. àwọn fóònù mẹ́ta ó ní ewé òfin pọ̀ọ̀sì ẹ̀ bàbá gbélé àwọn tó kó. So I know the police will do the necessary things. These are hungry elements. I told you that is the only prayer that we can be rendering now. It is a pity. So for those of you who are saying you don't know Papa, don't worry. That is Oba Adeniyi Adelano Emmanuel Oloriya of Ode Oriya Ologundudu 4. Yes, Ologundudu 4. Òun wá bẹ́yà gbé òun ti gbé oúnjẹ kábíyèsí jẹ ẹ̀wọ̀n gbé òun jẹ oúnjẹ ọkọ wọn ọmọdé yẹn ẹ̀wọ̀n gbé òun jẹ ẹ̀dàbọ̀ ìbámlá o. So it is erroneously bad. I told you. This idea is so barbaric, it's so outdated, it's rejected, it's denounced, it's accursed, it's excommunicated, it's a cake, it's downgrading in our kingdom. So all our royal fathers should please stand up and say something powerfully tangible. Let them brainstorm on how we can solve all these ugly shenanigans going on. Ẹ̀kọ́ wọn kẹrìírú àwọn nìyẹn ẹ̀kọ́ wọn tó bá ti gbèrú àwọn yẹn all the witches and wizards that is in Ilé-Ifẹ̀ wọ́n ní máa kó wọn jáde. Wọ́n bẹ̀rẹ̀ sí ní àtáàkì àwọn bandits
Olówú mẹ́pà. Why those suburbs? Wọ́n babaláwo tó lóògùn pàápàá àwọn babaláwo tí wọ́n máa ń ní àwọn lóògùn owó wọ́n ní àwọn sọ òkè dilẹ̀ àwọn ó ṣe pé àwọn ó ṣe gbogbo ẹ̀ àwọn ní egbé àwọn ní àtúpá ìdá àwọn ní gbogbo nǹkan tí ẹlẹ́yìn ṣe àwọn ó ti délẹ̀ àwọn ọmọ wa ni wọ́n wà nínú igbó egbé ìsì ẹ̀lẹ́ ní Ògbómọ̀ṣọ́ ní Oríire local government bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lówó tó fi ṣe nǹkan ẹ wá bá mi màá sponsor yín pàápàá bàbá Yẹmí Ẹlẹ́bùgbọ́n àràbà wo gbogbo ẹ̀yìn àràbà pátápátá ó sì jẹ́ pé ogun bí àwọn ọmọ Yorùbá nìkan lẹ́ẹ̀mọ́ halẹ̀ mọ́ ogun ló dé yìí o àwọn ọmọ ló wà nínú igbó yìí látijọ́ yìí tí ò sí babaláwo tó lè kóra wọn jọ tí wọ́n ó sígun lọ sí Oríire local government tí wọ́n lo àfẹ́ẹ̀rí débẹ̀ tí wọ́n pàṣẹ tí wọ́n gba ìbọn mú gbogbo ìbọn bandit tí wọ́n gbà mú tẹ́ ẹ̀ bá ti ṣe léyìí ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà o ọmọ Odùduwà tẹ́ ẹ sọ pé Yorùbá tẹ̀ ń jà fún ẹ̀ nífẹ̀ẹ́ wọn nu àti mọ̀ pé ẹ̀ kàn ń parọ́ fáyé ni. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì Olódùmarè ọba tí ń jẹ́ kábíyọ̀ọ́sí ọba tó ní ipò yìí kábíyọ̀ọ́sí tèmi ń rólé fún Olódùmarè tó ní ipò ọba ìwọ ni ẹ̀yin ni mò ń kí mo forí balẹ̀ kábíyèsí Olódùmarè gẹ́gẹ́ bí ọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire èmi kan ti ń sọ fáwọn ọmọ wa ẹ pàápàá àwọn àáfàá ìwọ tó o bá ní fìràkù àbí ìsàbí tí ń jẹ́ bí idán o nídìí láti máa wájọba káàkiri ìwọ tó jẹ́ pásítọ̀ tó lò ní àdúrà tí ń jẹ́ bí idán èmi gbà pé gbogbo ẹni téèyàn bá sọ fún Olódùmarè ìgbìyànjú ni ní tó bá wo Olódùmarè ló ṣe báyẹ̀ pa babaláwo wọ́n pọ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire àfi tẹ́ ẹ̀ bá ṣàánú àwọn ọmọ Odùduwà lókù tẹ́ ẹ̀ bá ṣàánú àwọn ọmọ Káàárọ̀ Oòjíire ni ló máa wá kí president tàbí governor tàbí ẹnìkan láti sọ fún ọ pé kó o ran ọmọ Yorùbá lọ́wọ́ kó o dìde bẹ́ẹ̀ ẹ má tiẹ̀ wo tèmi pé mi ò gbà pé oògùn lè ṣe nǹkan kan èmi gbà pé tóògùn bá wà tó lè ṣe nǹkan ó yẹ ká máa fògùn ṣe mọ́tò ká máa fi gbogbo téèyàn bá fẹ́ ṣàfà kó fi ṣe mọ́tò kó fi ṣe ó sì jẹ́ pé oògùn bí àwọn ọmọ Yorùbá nìkan lẹ́ẹ̀mọ́ halẹ̀ mọ́ ogun ló dé yìí o àwọn ọmọ ló wà nínú igbó yìí látijọ́ yìí tí ò sí babaláwo tó lè kóra wọn jọ tí wọ́n ó sígun lọ sí Oríire local government tí wọ́n lo àfẹ́ẹ̀rí débẹ̀ tí wọ́n pàṣẹ tí wọ́n gba ìbọn mú gbogbo ìbọn bandit tí wọ́n gbà mú tẹ́ ẹ̀ bá ti ṣe léyìí ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà tẹ́ ẹ sọ pé Yorùbá tẹ̀ ń jà fún ẹ̀ nífẹ̀ẹ́ wọn nu àti mọ̀ pé ẹ̀ kàn ń parọ́ fáyé ni àmọ́ pé bísínẹ́sì yìí ẹ̀ ń tajà ṣùgbọ́n tẹ́ ẹ gbọ́dọ̀ lè ṣe léyìí kí bàbá àràbà Ifáyẹmí Ẹlẹ́bùgbọ́n àti gbogbo àwọn babaláwo oníṣègùn adáhunṣe kí gbogbo yín kẹ́dìde àwọn ọba tí láwọn ní oògùn àwọn lè mí gbogbo ẹ̀ ìsìn ló yẹ kẹ́ ẹ wà nù yàrá yín kẹ́ ẹ pàṣẹ ìsìn ló yẹ kẹ́ ẹ bọ́ sí kẹ́ ẹ líìdì ogun nugbó ẹ já lọ bá wọn kẹ́ ẹ sì kó gbogbo àwọn ọmọ wa wálé láì ṣe bẹ́ẹ̀ ń gbọ́dọ̀ gbọ́n pé babaláwo kan tó ń halẹ̀ mẹ́nì kankan mọ́ ń gbọ́dọ̀ gbọ́n pé bọ́ bá ń halẹ̀ àti mọ̀ pé ọlọ́ ń pa tó bá ń sọ pé ogun kíní wà ogun ẹgbẹ́ ẹ̀yìn yẹn gbọ́ ogun kíní kan tó bá wà ìsìn ló yẹ kẹ́ ẹ lò ìsìn báyìí bẹ́ẹ̀ bá ti lo ojú ti gbogbo yín àti pásítọ̀ ni o àtàfáà ni o àti babaláwo gan ni máa halẹ̀ máwọn ọmọ wa nílẹ̀ Yorùbá ìjù ẹ̀yin la fẹ́ jẹ́ kẹ́ ẹ dìde nísìn kẹ́ ẹ lọ ṣiṣẹ́ yìí kẹ́ ẹ lọ ràn àwọn ọmọ wa lọ́wọ́ eléyìí ni mo ní kí n sọ fún yín yóò dáa fún yín o ẹ sọ yìí o ìmọ̀ràn mi lè fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Kábíyèsí olówó ẹ má wọrí bandit ò ní gbé yín olúwo no worry olúwo ẹ má wọrí bandit ò ní gbé yín ẹ ti try you have done well sir kábíyèsí sir ẹ ṣe dáadáa. ọ̀ní ní everybody náà kọ́ nǹkan tó bá ní jáde ọ̀ní náà ti sọ tí wọ́n pé ọ̀ní ní nǹkan tó everybody bá ní kọ́ kó jáde o ọwọ́. So like this, Ọ̀yọ́ la wà.
mo kí gbogbo àwọn ọmọ kóòtù òjìrì mo ṣe labọ́rú mo ṣe labọ́ yìí ẹ jẹ́ ká ṣe kí ni o ẹ jẹ́ ká change mentality wa a máa sọ gẹ́gẹ́ bí aláwọ̀ dúdú ní ilẹ̀ aláwọ̀ dúdú ẹ jẹ́ ká change mentality wa mo wá rí nǹkan kan dájú báyìí pé kò ń ṣe gbogbo èèyàn téèyàn ń pèlè èèyàn léèyàn kò ń ṣe gbogbo ẹni tá à ń rí lójú méjèèjì tá à ń pèlè èèyàn gbogbo wọn kọ́ léèyàn kí nìdí òun ni pé tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé ẹ máa mọ̀ wípé yes kò ń ṣe gbogbo ẹni tá à ń rí tá à ń pèlè èèyàn léèyàn ẹ wá jẹ́ ká change mentality wa wípé gbogbo ohun tó bá gbé fún wa kọ́ la máa gbà gbogbo ohun tó bá mú wá kọ́ ló yẹ ká máa accept nǹkan tó ń pa àwọn ọmọ kóòtù ilẹ̀ adúláwọ̀ gangan nìyẹn anything tó bá gbé wá ẹni oúnjẹ tó bá gbé wá ẹni àní ṣèwádìí tó péye lórí ẹ̀ kí ni ewu tó wà nínú ẹ̀ kí ni ìfọ̀kànbalẹ̀ tó wà nínú ẹ̀ ṣé ewu náà pọ̀ ju ìfọ̀kànbalẹ̀ tó wà nínú ẹ̀ lọ ṣé kò ní ìpalára nínú àmọ́ a kàn máa gba everything ní imported ní ìlú kìíní kan náà ti ṣe ìlú kìíní kan náà ti ṣe ìlú igbá lọ ti ṣe a gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ change bá ṣe ń ronú a ò gbọ́dọ̀ jẹ́ kí ìwé máa ronú fún wa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọn ò lè dánú rò ìwé ló ń ronú fún wọn gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire báwo ni ìwé ṣe máa ronú fún yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ ó jí láàárọ̀ kùtùkùtù ń jíjẹ ayé ẹ̀ ilẹ̀kùn dẹ̀ ṣí fún gbogbo wọn kíní náà máa kó lọ klọ́ọ̀bù ni tán báyìí lọ klọ́ọ̀bù báyìí kán lọ gbé pósí ọtí mo tún mọ pósí ni inú wọn ò ní ara wọn ò ní wálẹ̀ ọkàn wọn ò ní rọ̀ generation yìí ohun tí wọ́n kọwọ́ bọ̀ ó burú jáì ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ dẹ̀ fi ń ṣe content ṣé content ni kò jí ènìyàn gbé ṣé content ni kò ń ṣe nǹkan kékeré tún wá fi ṣe educative content táwọn èèyàn máa fi mọ̀ wípé bó ṣe ń lọ leléyìí yẹ̀yẹ́ ó máa ṣe o èyí tó jẹ́ ká mójú tó ń jẹ wa òun nìyẹn òun ló ti ń ṣẹlẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ yẹn a ní ká bẹ̀rẹ̀ sí ní gbé oúnjẹ ìgbà tó kó ńlá ò ṣe lọ mọ́ nísìn táwọn agbésùnmọ̀mí ò jẹ́ káwọn èèyàn mú àpò oríṣiríṣi àpò dọ̀ọ́ àpò sìmẹ́ǹtì fọ̀ wọ́n ẹ̀rọ yẹ̀pẹ̀ sínú máa gbin àwọn nǹkan díẹ̀díẹ̀ gbogbo nǹkan ló wọ́n kú gáàsì ni ò ṣe kọlù oúnjẹ ṣé ó yẹ kí adúláwọ̀ tí gbogbo adúláwọ̀ bá ti ń gba GMO ṣó yẹ kí wọ́n gba GMO lọ́dọ̀ wa ilẹ̀ tó jẹ́ pé tẹ́ bá domi ata sí láì wẹ̀ tiẹ̀ láì ṣe nǹkan kan sí ó máa wù ilẹ̀ tó jẹ́ pé tẹ́ bá ju èso ọsàn sílẹ̀ láì ṣe nǹkan kan lé lórí fúnra rẹ̀ ló máa wù ẹ fẹ́ kàn fi GMO kàn fi bà gbogbo ilẹ̀ jẹ́ torí ilẹ̀ tí wọ́n bá ti grow GMO ilẹ̀ yẹn ò tún ní wu nǹkan gidi mọ́ gbogbo ẹ̀ la pariwo fún wa ṣe rí mo kàn realize wípé ó dàbí pé àwọn tá a rí gẹ́gẹ́ bí olórí ìkà ọ̀dájú ni wọ́n ọkàn wọn ẹ̀yìn ló wà torí bí gbogbo nǹkan wọ̀nyí ṣe ń ṣẹlẹ̀ wọn ò ṣe kí ni wọn ò ara ò ta wọ́n bára ṣe ń ta àwa wọ́n sọ pé ẹni tó bá ní ilẹ̀ òun ló ṣe kí ni o òun ló lẹ́nu be the owner of your land mo ń sọ á ti pariwo fún ẹ yé talẹ̀ fún àwọn àjòjì ẹ ò lè lọ sọ́dọ̀ wọn kàn talẹ̀ fún yín wọ́n lìsì ẹ̀ lọ́dọ̀ wọn ni wọn kì í talẹ̀ kí ló dé tẹ̀ ń ta ilẹ̀ gbogbo Ògùn state ni wọ́n náà ti tà fáwọn Chinese tán wọ́n wá pọ̀ bí eṣú kí ló dé táwọn arábí fi ń rọ wá wọ́n dẹ̀ lé àwọn ọmọ tiwa kúrò nílùú jápa àwọn èèyàn òde jókòó kan rò wípé kí ni ìdí tí wọ́n fi kó àwọn agbésùnmọ̀mí sí gbòòrò káwọn èèyàn lè máa sá kúrò nílùú kó lè take over ìlú ni ẹ̀yin ó balẹ̀ kóòtù òjíire ẹ̀yin balẹ̀ ilẹ̀ kóòtù òjíire tí wọ́n bá lé gbogbo ọmọ ìlú kúrò nílùú tán ta ló wá fẹ́ dúró ara nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o tó fi di pé wọ́n jí ọba gbé o tó bá jẹ́ pé àwọn ọmọ ìlú wà nínú ìlú mo ní gbogbo ìlú yẹn industrial zone ló yẹ kó jẹ́ kò wá ṣe fáwọn àjòjì wọ́n wá máa kó àwọn ọmọ yín ní cheap labour gbogbo ẹ̀yin politician yìí ẹ̀dẹ̀ ń gba owó ẹ̀ ń kó owó
ẹ̀ẹ́dẹ̀ fi owó yẹn dálé iṣẹ́ lẹ̀ kó tiẹ̀ káwọn èèyàn profit nínú ẹ̀, káwọn èèyàn not even profit, káwọn èèyàn benefit, that is the right word, káwọn èèyàn benefit nínú ẹ̀ until tá bá change mentality wa. Ẹ jẹ́ ká yí ìròrí wa padà. Tá bá yí ìròrí wa padà, ìgbà yẹn nìkan máa lọ déédéé. Tá bá yí ìròrí wa padà wípé okay o, àwa la fẹ́ control oúnjẹ wa, àwa la ń gbé oúnjẹ wa, àmọ́ nǹkan tá ń jẹ sínú. Mo máa ń sọ màá ní I've been in this country for how many years? Mi ò burger mi ti ẹ̀ jẹ́ rí, bóyá mo test ẹ̀ ni. Mi kì í jẹ burger. Àìmọye àwọn oúnjẹ wọn mi tí mi kì í jẹ. Mo lè sọ pé ẹ̀ẹ̀mejì ni mo jẹ kí lorúkọ ẹ̀ pizza mẹ́ àti pizza au fromage, ẹ̀ẹ̀mejì péré ni mo fi kan ẹnu. Reason ni pé mo máa ń wà careful, mo dẹ̀ máa ń béèrè ìbéèrè. Mo ti bi wọ́n rí nínú ìlú yìí, kí ló dé tán kí n lo ata? Tán ní ìgbà táwọn ìlú yóò láta, wọn ń gbin ata until ìgbà tán bẹ̀rẹ̀ sí ní kó tomato from neighboring country. Òun náà ṣe máa ń lo flour tó máa fi ń ṣe súùpù fúnra wọn. Ẹ wo bí táwa ti wá, ẹ wo body system wa, ẹ wo nǹkan tá ń jẹ. Mo máa ń sọ láyé àtijọ́ tí anybody bá kú ní 70 years ó ṣọ́kú ni. Ẹ wo àwọn ọ̀dọ́ bó ṣe ń kú kú òjijì. Wọ́n tún wá ń kó oríṣiríṣi oògùn olóró wọlé wá. Àwọn ọ̀dọ́ wa, ẹ wá wò pé torí frustration, torí ìlú ò dá, torí kinní kan, ẹ wá sọra yín dìdàkudà sí gboro. We need to change our mentality. Because drug ò mú solution wá fún yín. Kẹ́ máa larí mọ́ gírí, kẹ́ máa já sí kọ́tà, kẹ́ máa dọpọlọrú, òun ni gbogbo nǹkan tó mú wá fún yín. Èyí tó yẹ kẹ́lòmíì fi wò pé kí ni mo lè ṣe? Àti ráwọn ọ̀dọ́ kan tó perí tí orí wọn pé wọ́n ti ń ṣiṣẹ́ oko díẹ̀díẹ̀, wọ́n ní poultry, wọ́n ṣe àwọn nǹkan kéékèèké. Mo ní kò ń ṣe, mi ò lè sọ pé ọ̀lẹ ló ń ṣe àwọn èèyàn wa. Because ẹni tó bá rẹ́ǹtì tó jẹ́ rental, Ọlọ́run má jẹ́ kó sin landlord kú. But when you are the owner of your own land, you will know what to do with it. Ìdí nìyẹn tí mo ṣe ní mentality wa ẹ jẹ́ change, ẹ jẹ́ ká máa patronize ara wa. Ẹ jẹ́ ká mú jìbìtì kúò. A lè na fẹ́ mú yàn sí pé okay o, lágbájá wá lọ sóríire. Ẹni tó wá mú ẹ pé kó wá sóríire àfi kó bá tiẹ̀ jẹ́. Kó sọ́dẹ̀dún arìnlẹ̀, ìjọ wo la fẹ́ gùnkè? Ṣebí gbogbo wa la gbọ́ sí pé Bill Gates àti Pfizer wọ́n ti wà nínú ìṣòro. Àwọn náà gbé vaccine wá. Wọ́n wá sọ nípa gbogbo àwọn tó ti gba vaccine yẹn. Kí ni solution sọ̀rọ̀ wọn? Ẹlòmíì àtìgbà yẹn ló ti ní blood clot, àtìgbà yẹn lẹ́lòmíì oríṣiríṣi àìsàn ló ti fà. So tí àwọn elite tó máa ní báwọn làwọn ṣe fẹ́ ṣe títí wọn nìyẹn, ẹ̀yin aráàlú ẹ ṣe títí yín lọ́nà tó dáa. Ẹ jẹ́ ká níta lára ara wa, ẹ jẹ́ nífẹ̀ẹ́ ara wa, ẹ jẹ́ ká ṣe kíni, ká máa gbìyànjú fúnra wa. Àjòjì owó kan ò gbẹ́rù dórí. Àjòjì òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní. Be your brother's keeper. Mo máa ń sọ màá ní agboolé òun ni ilé, gbogbo ilé tẹ́lẹ̀, ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò. Nísìn àwọn ọ̀dára wọn mọ̀mọ́. Àwọn ọmọ ẹ̀gbọ́n mi wọn ọ̀dá búrò bàbá wọn ọ̀dá búrò yà, because kálukú ẹ̀sìn àjòjì ti jẹ́ ká di ọ̀tá ara wa. Ẹ jẹ́ ká change ìròrí wa. Ẹ jẹ́ ká tún ìròrí wa ká tún ṣe. Ká máa rorí sọ́nà tó pé ọ̀nà tó dáa. Nítorí pé òun nìkan ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.